The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. Share, come and learn. Come and learn something. I'm the only
wedding grandma jàre ìyá mi. God bless you. I shock them. Orin awo la fi wọlé. Àwo gbẹ́sẹ̀ òde ní. Òde ní o. I shock you. Ilé ni mo lọ tààrà lẹ́yìn. I shocked them to the bone. Come and land. Ọlọ́mọ plenty ti da láwo. Yéèpà. Ìmúlẹ̀ àgbà. Ẹ kú ojúmọ́ bẹ̀ yẹn o, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, àkú dédé wòyí, ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi náà ti wà nísìnyí, orí mi yẹn ṣọ́ọ̀kì yín. Ẹ̀yin ò mọ̀ wípé ìmọ̀, wúrà ni ìmọ̀. Wúrà ni ìmọ̀ jẹ́, káwọn olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì kan tó lè sọ fún wa wípé knowledge is golden. Ẹ káàsán máa mi, orí ẹ̀gbọ́n yín ni mo gbé wọlé lénìí, orí ẹ̀gbọ́n yín látọ̀sọ̀sà, òun ni mo gbé wọlé, mo tún ṣe máa fi díẹ̀ sí fún yín, kórí yín lè wù, yẹ́rọ́kọ̀ mi Ìjẹ̀bú, òwúrúbútú, òwúrúbútú mi ti wọlé, orí bàbá ọ̀sọ̀sà ni mo gbé wọlé, bàbá wa late Herbert Ogunde, kọ́lọ́n kó bá wa délẹ̀ fún wọn. Kóyìnbó tó lè sọ pé knowledge is golden. Ní èdè tiwa a sọ pé ìmọ̀ jẹ́ wúrà àti fàdákà. Ọgbọ́n ò pín síbì kan. Ẹni tó bá sọ pé òun lòun gbọ́n tán, òun ni bàbá ńlá àgọ̀. Òun la fi máa ń sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ kèrègbè. Ọmọdé gbọ́n, àgbà gbọ́n làwọn bàbá mi sọ pé wọ́n fi dá ilẹ̀ afẹ̀. Ló tún fẹ́ lọ́hùn. Mo kí wa kú dédé wòyí o, èmi ọmọ yín náà ni, èmi ọmọ kan ṣo yìí náà ni, ọmọ kan ṣo bí ẹgbẹ̀rún, tó yẹ pé tó bá ti di nínú fámìlì ẹ̀, ọkàn yín ti balẹ̀. Ọlọ́run wá ṣe, ó pín mi sí gbogbo ọ̀nà tó hùn, gbogbo ibi tó bá fẹ́ kí n ṣe, gbogbo bẹ̀ ni gbogbo ẹ̀ máa ń lọ déédé, ẹni Ọlọ́run fẹ́ ló yàn. Nǹkan kan ni mo fẹ́ wá láyé wa ní ọ̀sán yìí, nírọ̀lẹ́ yìí. Ó ti yẹ kí n ti ṣe, ṣùgbọ́n mo lọ wá ọgbọ́n kún ọgbọ́n lọ́dọ̀ àwọn bàbá àtàwọn ìyá, mo lọ wá ìmọ̀ kún ìmọ̀, mo lọ béèrè, torí pé wọ́n sọ pé àbèrè ọ̀nà kì í ṣìnà, òun ló jẹ́ kí n pẹ́, ìrètí mo kò lọ́nà nítorí tí náà ló jẹ́ kí n pẹ́. Mo lọ wá ọgbọ́n kún ọgbọ́n, mo lọ wá ìmọ̀ kún ìmọ̀, mo lọ béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tó mọ̀ ọ́, kí wọ́n lè ṣàlàyé fún mi, kí n má bá wa máa ṣe kàmìkàmì lójú fọ́nrán. Ẹ rí ohun tí mo gbé jáde, mo ní mo fẹ́ bá olóyè Gani Adams, mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. Kò sẹ́nìkan tó ń gbọ́n tán, àjàjàgbara Oòduà, àti ìdébì kan rárá. Ẹnìkan ti ń sọ pé mo ju ẹnìkan lọ, ẹnìkan ti sọ pé ipò mi gara ju tẹnìkan lọ. Hábà, ó ṣe jẹ́ pé ọmọ Yorùbá kò tú òjíire. Ipò yìí ni, lẹ́yìn ipò owó ni, lẹ́yìn owó òbò ní fẹ́yìn ọkùnrin. Kẹ́ máa lé wọn kiri títì, nǹkan mẹ́ta yẹn lọ́lọ́run fi ṣépè fún yín.
nígbà tí a sì ń jàjàǹgbara tẹ́nìkan ti ń jáde tó ti sọ pé òun ju àwọn kan lọ. Olóyè, èmi ti lọ bèèrè lọ́wọ́ àwọn bàbá mi bí mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n mo tún lọ wá ìmọ̀ kún ìmọ̀. Mo tún ní pé kán là mí lọ́yẹ̀ àbí nǹkan tí mo mọ̀ yìí àbí kò kìí ṣe bẹ́ẹ̀ ni. Òun ni ohun tí mo gbé jáde pé bóyá mo fẹ́ bá olóyè Gani Adams mo fẹ́ bá wọn jà. Báwo ni mo ṣe máa bá èèyàn mi jà? Ọmọ kóòtù òjíire kan náà ni wá, ṣùgbọ́n a máa jọ ń kọ́ra wa. Tá bá kọ́ra wa la máa gbọ́n. Nígbà tá bá kọ́ra wa, tá bá dẹ̀ gbọ́ àgbọ́yé la lè fi bá àwọn ọ̀tá jà. Ṣùgbọ́n nígbà tí nǹkan tá à ń wọ́n ní tọ́mọ ọmọdé ò bá tí ì tekú dà, kò gbọ́dọ̀ máa béèrè ikú tó pa bàbá ẹ̀. Ẹni tó dẹ̀ jáde tó ń wẹ́ni tí ó jẹ bàbá òun lówó, tó bá rìn síwájú díẹ̀ á máa pàdé ẹni tí bàbá ẹ̀ tó máa pa ọmọ ẹ̀. Ǹjẹ́ báwo la ti ṣe sí? Ẹ jẹ́ ká tún gbọ́ orin bàbá Ògúndé lẹ́ẹ̀kan sí. Mo nífẹ̀ẹ́ orin bàbá Ògúndé. Ta ló rántí fíìmù yìí? Orin yìí náà lò nínú fíìmù yẹn. Ọmọ ìjọ mímọ́, it's been a long time, my darling. Ṣìkàyé, ọ̀gbẹ̀rì ṣìkàyé. Pani Mayoda, Apani Mayoda. Thank you, my baby. You too, you but nǹkan tí mo sọ pé kò ṣe ò tí ì ṣe o. Ṣìgbà wo? Kò ní ṣàìṣọ́. Ọmọọba ni mí o, ẹ má jẹ́ nọ́ọ̀sì mi. Mi ń ṣaláwo ṣùgbọ́n ọmọọba ni mí. Ébà, ẹ jẹ́ múrù kẹ̀rẹ̀ mi jáde. Wá ire ló máa wá. Ẹni tí ò bá mọ nǹkan tí wọ́n ń sọ, ẹ̀rù tó bóyá wọ́n pọ̀fọ̀, wọ́n kò gèdè, wọ́n fi ń ba èèyàn jẹ́. Wọ́n wúre ni. Orí ọ̀tá mi á dorí ẹja, á dorí eku, á dorí yàmàyàmà. Orí ọ̀rẹ́ mi lè dorí ọ̀tá mi. Àwọn ọ̀rẹ́ tí wọ́n bá ń gbé orí olójú pọ̀ láti wá fi ṣe é. Àjò ráúráú. Wá ire, wá ire, wá ire. Ẹ̀jẹ̀ ló mi yàwó. Ta ló rántí fíìmù tán lóhùn yìí nú ẹ̀? Yéèmí apani gbogbo ẹni tó bá ti dìde Michael ni màmá fi dà yọ wọ́n lójú ni. Wáyire, 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 wáyire. Mi ò kúkú ń ṣaláwo, mi ò kúkú. Mo ti bọ́ sí mi. Kò fẹ́ kí n dáwọ́ dún. Ta ló mọ fíìmù yìí? Ta ló mọ fíìmù yìí? Ètò bá ayé bravo. Eva, fíìmù yìí ó gbilẹ̀ ní Nàìjíríà nígbà yẹn. Yeye o. Dídá iná ni Michael ní mọ́ ló jẹ́ bẹ́ẹ̀. Eva, àti dáyé sí ni lélẹ́yìí. Onídà iná bẹ́ẹ̀ ni ikú
iná Michael ìdá ẹ̀ ó máa ń kọ mọ̀nàmọ́ná ní bẹ́ẹ̀ ni kò kí yé wa ní Yorùbá kí gan ó máa ṣe o bàbá mọ nǹkan tó wà nínú Yorùbá a máa sọ ní gbogbo ìgbà ni jẹjẹrẹ tí ń jẹlé ikí bẹ́ẹ̀ ni dúdú lẹyàwó pupa lẹyàwó ojú ọmọ lọmọnù sí kòtò ikú bọ́ lọ́mọ sunkún ojú gbére gbére. Ikú rẹ̀ kò ní dá iná, àrùn rẹ̀ ò ní kú mọ́ lọ́rùn. Ẹ má fi ilé mi ṣe pàdé, Olúbi ẹ má fi ilé mi Ọmọ́tádé ṣe pàdé. Ó di ilé òdì, ó di ilé ọ̀tá. Ó di ilé agbẹ́bọ máma rúbọ, mo tá dànù, ó yá kó máa lọ bá wọn. ìyá àjọ òkùnkùn tí kù nínú ìrọ́pò iná tí ń jẹ́ gẹ́rẹ́gẹ́rẹ́ lórí omi òwìwí adẹ́rùbọ̀ jẹjẹrẹ tí ń jẹlé ikí dúdú lẹyàwó Bẹ́ẹ̀ni. pupa lẹyàwó ojú ọmọ lọmọnù sí kòtò ikú bọ́ lọ́mọ sunkún ojú gbére. Àwọn olubi orí wọn náà máa fi kó gbogbo ẹ̀. Tẹ́ bá mọ nǹkan tí wọ́n ń sọ ẹ mọ̀ wípé wọn gbògèdè wọn pọ̀fọ̀. Wọ́n ìwúre gidi kó máa lọ bá ibi kó máa lọ bá àwọn ọ̀tá wa. Wọ́n ò lè fi ilé wa ṣe bùgbé. Ó di ilé ọ̀tá. Ó di ilé ajẹbọ máma rúbọ. Mo dédé lọ wá àwọn orin yìí jáde ní nítorí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí ìbílẹ̀ pọ́nbélé la fẹ́ sọ. Ohun tí mo fẹ́ sọ kò kí ṣe ti ìjà, kò kí ṣe ti ìgbéraga, tí ò bá ṣe ti pé ká ṣe kíni, ká gbọ́ra wa lágbóyé, ká dẹ̀ gba ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Mo júbà gbogbo ẹ̀yin tí ẹ wà lójú fọ́nrán ní ìrọ̀lẹ́ yìí o. Mo júbà kíní tó dorí kodò tí ò ṣomi. Mo júbà ìyámàpó tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀. Mo júbà ọmọdé, mo júbà àgbà, mo júbà oyún inú, mo júbà àṣẹ ìdí ìbà. Mo wá júbà Elédùmarè àjíkẹ́ àjíkẹ́ atẹrẹrẹ kárí ayé Elédùmarè ìbà. Mo júbà gbogbo àwọn àgbààgbà tó yí ìtẹ́ Olúwa ká ìbà. Bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà wọ́n yí ìtẹ́ Olúwa ká ni torí pé Olódù ọmọ àrè ni gbogbo wa ń sìn pátápátá. Àìfẹ̀lẹ̀kébòsí ni ò jẹ́ pé kí a mọ bá a ṣe kíni pẹ̀lẹ́. Ohun tí mo wá sọ kò kí ṣe fún tìjà gẹ́gẹ́ bí mo ṣe sọ. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà lẹ́yìn fọ́nrán mo júbà yín o. Mo júbà ládéládé, mo júbà lóyèlóyè, mo júbà ẹ̀yin ìyá, mo júbà bàbá, mo júbà ọmọ, mo júbà ọkùnrin, mo júbà obìnrin o. Mo júbà oyún inú, mo júbà àṣẹ ìdí pẹ̀lú òdèrè ní kí n lọ lénìí o, kí n má tẹnu gbó bí ọwọ́ láṣẹ ẹ̀yin àgbàlagbà. Mo rí àtẹ̀jíṣẹ́ kan fọ́nrán tí olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ṣe jáde àti ẹ̀dúpẹ́ pé wọ́n jàjà jáde ṣùgbọ́n nígbà tí wọ́n máa jáde ọ̀hún wọ́n tún ṣe kíni, wọ́n ṣe kind of blunder. Báwo náà ṣe ń pe blunder ní Yorùbá? Wọ́n sọ àṣìsọ ọ̀rọ̀. Ẹ máa wo nǹkan tó máa ń dùn mí nípa ọ̀rọ̀ àwọn ọmọ kóòtù òjíire o. À ń jìjàǹgbara lọ́wọ́ láti gba òmìnira lọ́wọ́ àwọn amúnisìn lẹ́rú. Àwọn amúnisìn
ẹ rí pé lánàá mo fún àwọn bàbá mi ládéládé àwọn ọba kóòtù òjíire mo bá wọn náà mo bá wọn sọ̀rọ̀ méjì mẹ́ta ní àṣálẹ́ àná mo máa gbé sí orí YouTube níta lálẹ́ yìí Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ kàn yín o mi ò wá bá yín jà ohun tí ò bá yé yín ni mo ohun tí ò yé yín ni mo fẹ́ fi jẹ́ kó yé yín. A ṣì ń wá bá ṣe máa tó bó ṣe máa gún régé bá ṣe máa gbé sápá ọ̀tún bá ṣe máa gbé sápá òsì kí lẹ̀yin ṣe ẹ ti sọ pé ẹ̀yin ju àwọn kan lọ oyè yín ju tẹnìkan lọ ṣé ọ̀rọ̀ oyè là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí bó ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o tó bá ní kán lọ pé bó ṣe ń rí wá bó ṣe ń rí rèé bó ṣe ń bẹ̀rẹ̀ rèé ohun tó ṣẹlẹ̀ rèé tá a fi gbé oúnjẹ alẹ́ wa tá a fi gbé fún ológbò jẹ ẹ jẹ́ kí n lọ wá tí bá ti lọ delete ẹ kò ní fọ́nì rárá ẹ jẹ́ kí n lọ wá wá nítorí ohun tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ kò gbọdọ̀ máa jáde ní kò tọ́ sí wọn lẹ́nu láti sọ ẹ jẹ́ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ ẹ gbọ́ ohun tí wọ́n sọ wọ́n ṣe ń sọ máa tú fún wa ní kọ̀ọ̀kan. Àwọn olóyìnbó sọ wípé knowledge is golden. Àwa tí kóòtù òjíire a ní ìmọ̀ a ní wúrà àti fàdákà ni. Something about we Yorùbás ẹ jẹ́ kí n sọ lóyìnbó kó lè dùn dáadáa níwọ̀nba gàtàgàtà tí mo gbọ́. We are ẹ ṣe wọ́n fẹ́ flag ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán flag mi down ẹ má bá mi tẹ love torí tí àwọn tó bá continue bẹ́yìn àwọn Facebook wọ́n lè flag ẹ̀ down ṣe mọ̀ pé gbogbo ẹ̀kọ́ ni wọ́n fi gbọ́ Yorùbá wọ́n lè rò pé nǹkan kan bóyá mò ń plan ní kú ni ẹ ṣe ẹ má bá mi tẹ love and like so that wọ́n ní flag ẹ̀ down nǹkan tá a kúkú ń sọ àbẹ́ni kankan jà ẹ ṣe màámi Adékílékún Ọlọ́run á bá mi pọ́n yín lé Ọlọ́run á bá mi kẹ́yìn Ọlọ́run á bá mi gẹ̀yìn iná yín ò ní kú láṣẹ Èdùmàrè iná àwọn ọmọ yín ò dẹ̀ ní kú lórí yín lójijì ẹ kí lẹ̀ ń flag mi fún kí ni nǹkan tí mo ṣe mí tí ẹ tí ì bẹ̀rẹ̀ ìtorí pé ẹ kàn rí pé mo kọ Ọlọ́mọ Plenty versus Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ti ń gbé tán parí tí mi tí á dáa fún yín ìyá mi Ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé. One thing I see is we Yorùbás we are title and position crazy. How are we going to manage this thing we are fighting for? This Oduduwa nation we are all agitating for. If we keep on puffing up and claiming to be what you are not. Ẹ ṣe jàre inú náà dẹ̀ máa run wọ́n pa ni àwọn olubi. I'm not attacking Ìbà Gani Adams, not fighting him, but I have to make him understand. I have to debunk what he said, and what he doesn't know, I have to make him know it. Ìbà Gani Adams, mo ṣe ń pè yín olóyè lèmi máa pè yín. Nígbà tí bàbá ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi ń jẹ ti Ọ̀yọ́ ni jagunjagun ló dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Jagunjagun ló ń jẹ́ bẹ́ẹ̀.
ṣùgbọ́n nígbà tẹ́ fẹ́ kí máa fọgbà yangàn, because I have the proof. Ẹ rí pé mo pẹ́ kí n tó jáde. Ọ̀yọ́ nìkan lẹ́jàre Ọ̀nà Kakanfò lé lórí, kì í ṣe gbogbo kóòtù òjìrè. Nǹkan tí bàbá ṣe yìí, òun náà ni wọ́n ṣe fún Wàsíù Àyìndé, tó fi sọ pé òun ò lè dọ̀bálẹ̀ fún ọba kankan. Ta ni Wàsíù Àyìndé tó nítorí pé òun jẹ Máyégún? Máyégún tó jẹ, Máyégún Ọ̀yọ́ ni, kì í ṣe Máyégún gbogbo kóòtù òjìrè. Nígbà tí olóyè Gani Adams tó rí pé oyè tóun jẹ Ọ̀yọ́ lé nìkan ni, kíní yìí mà ti lè múlẹ̀. What did you do? A máa débẹ̀. Ẹ jẹ́ ká mú láti bẹ̀rẹ̀. Ọba jagunjagun ní ààrẹ. Ó lójú ọba tó ju ààrẹ lọ nílẹ̀ Yorùbá. Nonsense. Bẹ́ẹ̀ ni jagunjagun ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò sí ọba aládé tó ń ṣẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ jẹ́ kí n tẹ̀ sì gbé ọba aládé sílẹ̀. Baálẹ̀ ìlú kò kí ṣe ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí pé jagunjagun ni, ajagun ni. Wọ́n á ní kó lọ jagun ni tógun bá ń bọ̀ nílùú. Baálẹ̀ àrùn ẹ lọ pé ó yá lọ jagun, wá lọ kọjú ogun sí wọn. Ká má tí ì wá sọ ọba ládéládé. Kò sí ọba kóòtù òjìrè kankan. Kò sí baálẹ̀ kóòtù òjìrè kankan in the whole Nigeria tó ń ṣẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ rí pé mo pẹ́ kí n tó jáde. Mo lọ wá ọgbọ́n kún ọgbọ́n, mo lọ wá ìmọ̀ kún ìmọ̀ lọ́dọ̀ àwọn bàbá mi tó mọ̀ tán. Mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kí n má kí wọn bọ́nú ara wọn. Gani Adams, baálẹ̀ ìlú kì í ṣe ẹgbẹ́ ẹ̀ torí ó máa ṣe kíni, ó máa rán ẹ ṣẹ́ ni. Ó sọ pé ó lójú ọba. It's a sacrilege. Gbogbo ọba, gbogbo baálẹ̀ pátápátá. Ẹ lè rí ọba kó má sọ̀bálẹ̀ kó má ṣe kábíyèsí. Bẹ́ẹ̀ ni, èmi tí mo sọ ni, èmi Ewùsì ọmọbabìnrin láti ṣẹ̀rẹ̀ Ọlọ́fin múlẹ̀. Wọ́n ní kẹ́ wá sọ̀rọ̀ nípa ìjàngbara bí òmìnira ṣe máa délùú. Ọ̀rọ̀ olójú ọba tó kì í ṣẹgbẹ́ ẹ̀ ló wá ń sọ. Mi ò bá yín jà. Mo ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín ni. Torí fídíò yìí ó ti lọ káàkiri, ó dẹ̀ dùn mí wọnú egungun. Ṣé kúkú mọ̀ pé tí wọ́n bá ti ń ta sí ọba aládé báyìí, egungun mi máa ràn nítorí ọmọ ọba ni mí. Mi ò kí ṣe ọmọ ọba ṣá, ọmọ first class ọba. Ibi tí Àwórì sí, orírun Àwórì. Ipò gbogbo ilẹ̀ Yorùbá rèé fún iṣọ́ ni mo jẹ́ lọ́tọ̀ Aláàfin ló fi mí síbẹ̀ ṣùgbọ́n ipò. Fún iṣọ́ ló jẹ́. Wọ́n ní kò ó máa ṣọ́ láti máa jẹ́ pé tógun bá ti ń bọ̀. Gbogbo nǹkan tí olóyè Ìgbòho, my darling brother,
tí Ọlọ́run ọba Elédùmarè tó máa bá mi ṣèkẹ́ àti gẹ́ àti ààbò lórí gbogbo ohun tó ní àti ohun tó mí àti ohun tí ò mí nínú ilé ayé ẹ̀ níbi tó wà yìí, àtẹbí àti ìyàwó gbogbo àtàwọn ọmọ tí àwọn alálẹ̀ tó máa ṣe aláàbò lórí wọn tó máa tọ́ sọ́nà. Ìwọ máa jókòó sínú yàrá ni. Inú yàrá ló máa jókòó sí. There was a time he came out and said that Ààrẹ Ọ̀nà Kakanfò tóun jẹ modern one ni, not to go and face war. O mọ̀ tẹ́lẹ̀ kó tó lọ pé ó fẹ́ jẹ́. O mọ̀ tẹ́lẹ̀ kó tó lọ sọ pé ó fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ lọ ka gbogbo àwọn tó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ojú okun ló máa ń kú sí. Ètò ń tò ìyá mi, Ìyábọ̀dé Àjàlá Ọmọlára. Wọ́n wá ní nǹkan kan ṣì ń wúkọ́. Ọlọ́run á máa bá wa fi ààbò tó péye bo Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà níbikíbi tó bá wà. Tó bá ń sọ pé àwọn ọkùnrin nìyẹn. Yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ joyè kẹran má jẹ lẹ́sà. Tí o bá jẹ oyè kan, you must be able to stand and face the consequences that follows it. Ẹjọ́ ló ń ròkúra fún ṣẹ́gbọ́n sí ó ní Ọba Adéyẹmọ. Bàbá ló fi òun jẹ oyè. Òun ti wá gbàgbé, ṣẹ́rí, Ààrẹ ń play game. Mi ò dẹ̀ fẹ́ tú gbogbo ẹ̀ jáde torí pé a gbọ́dọ̀ máa tú fún ọ̀yà, ṣùgbọ́n ẹ mọ̀ pé téèyàn bá gèmí gàgé báyìí máa tú fún ọ̀yà síta. He's regretting pé òun jẹ oyè yẹn because kò foresee wípé ìjàngbara máa jáde, ogun máa jáde, wàhálà máa jáde. Ó di bí mélòó tí wọ́n ti ń sọ pé wọ́n lọ jà o, tẹ́lẹ̀ sọ pé Gani Adams wà ń bẹ̀. Kọ̀ràn yẹn Àbújá ló ń lọ ló ń bọ̀ ló ń bọ̀ náà sọ pé àwọn ń sọ̀rọ̀. Jagunjagun rèé o. Ṣé wàá mọ bí tó ti fọ́ọ̀kà rẹ̀ up. Nígbà tí Gani Adams rí pé oyè tóun máa jẹ yìí nítòótọ́ Ọ̀yọ́ nìkan lòun máa jẹ lé lórí, kò má kí ṣe ti gbogbo kóòtù òjíire. Báṣọ̀run ló lórí ogun gbogbo kóòtù òjíire. Mo lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà, mo lọ kọ́ ìmọ̀ kún ìmọ̀ láàrin wákàtí mélòó kan. Ó dẹ̀ wọnú ọpọlọ mi torí pé mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lẹ́yìn tó jẹ ọba yìí tán, lẹ́yìn tó jẹ oyè yìí tán, oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ Mèsì tó jẹ lé lórí tán, ó ṣẹ̀ wá ṣe kíni? Ó ṣẹ̀ wá lọ sí Òtù Ifẹ̀ lọ́hùn, Ilé Ifẹ̀, níbi ojúmọ́ tí mọ́ wá. Ó ṣẹ̀ wá lọ gba oyè lé oyè tí Kábíyèsí Adéyẹmọ tó fún. Ó ṣẹ̀ wá lọ gba oyè, yóò ṣẹ̀ wá di Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá. Tẹ bá sọ pé rọ́ ni mo ń pa bàbá Gani. Ẹ mọ̀ pé mi ò kí wá sórí fọ́nrán láti wá sọ̀rọ̀ tí n bá ní lọ́wọ́ o. Mo ní lọ́wọ́ o. Ogun wá dé nsìn nítorí pé wọn kò rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀
because he said modern day Ààrẹ Ọ̀nà Kakanfò lòun jẹ́. Sẹ́sù ìwọ ló sọ pé o tó gbangba sùn lọ yẹ pé kan fi ẹ jẹ ṣùgbọ́n kó máa wá sọ wípé ojú àwọn ọba aládé mi lọ. It's a sacrilege. It's a big blunder. Baálẹ̀ ìlú gan kò kìí ṣe ẹgbẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, kò kìí ṣe ẹgbẹ́ oyè Báṣọ̀run. Tí Báṣọ̀run bá lọ sógun tó bá dé, ọba ìlú ló máa wá jábọ̀ fún. Tí Báṣọ̀run bá lọ tó bá dé, baálẹ̀ ló máa wá jábọ̀ fún. Tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá lọ tó bá dé, ọba ló máa wá jábọ̀ fún. So now báwo ló ṣe máa sọ pé oyè ẹ jù tàwọn ọba kan lọ? Yeah, royal lineage, we have first class, we have second class. Yes. Nígbà tí baálẹ̀ tó jẹ́ third class tó fi lè jù ẹ lọ, àwọn wá ní ó wá jùlọ. Ọ̀rọ̀ jùlọ kọ́ ni mò ń sọ yìí o, ọ̀rọ̀ jàǹgbára ni mò ń sọ yìí o. Torí n ta wá ń jà fún nìyẹn o, tó jẹ́ pé mo ju ẹnìkan lọ ní Gani Adams wá ń rèsì nínú interview tí wọ́n pè fún. Kí la máa ṣe sí nǹkan tó wà ńlẹ̀ ló fẹ́ wá bá sọ? Báwo la ṣe máa ṣẹ́gun àwọn Fúlàní tó ń pa àwọn ọmọ wa nípa síyá yìí? Ọ̀rọ̀ oyè mi joyè ẹnìkan lọ. L'Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹrú ìlú ni. Yóò ọmọ ọba lèmi o. Tí n bá dẹ̀ gbọ́ tí ọ̀kan bá ń fi ìràkúrà rá orí adé lára báyìí, ara mi máa ń bù máa ṣọ ni. Àwọn ọ̀dẹ̀ mọ nǹkan tó ń sọ náà tó tọ́. But video yìí, it has gone viral. The first one tó ṣe náà, the same thing. He continued shooting himself on the foot. This time around, he put the trigger right there. Gbogbo ọba alẹ́ Yorùbá ni ipò tó gbọ́dọ̀ wúlò fún gbogbo ọba alẹ́ Yorùbá ni. Kí ni ká ti rí odidi ààrẹ? Kó wá lọ bá ṣe protest wọn máa tí a gáàsì ẹ̀. Kò sẹ́ni tó sọ pé kó jáde kó lọ bá wọn tí a gáàsì. Kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ rárá. Nítòótọ́, ibi gẹ́lẹ́gẹ́ là ń bá gbà. Wọ́n ní kẹ́ lọ bá wọn tí a gáàsì. Ṣùgbọ́n tó bá bojú wẹ̀yìn báyìí, wọ́n gbọ́dọ̀ máa rí Ààrẹ Ọ̀nà Kakanfò. Olórí jagunjagun. Ọba aládé ojú Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lọ. Fíò. Olórí ogun Aláàfin Ọ̀yọ́ ni Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́. Báṣọ̀run ni olórí ogun ilẹ̀ Yorùbá. Ọba aládé kan kì í ṣe Sàwáwù. Ààrẹ Ọ̀nà Kakanfò. Látọ̀dọ̀ nàmẹ́nàlẹ̀ ni bó ṣe wà nìyẹn. Baálẹ̀ gan òun ṣẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣẹgbẹ́ Báṣọ̀run. Torí Báṣọ̀run tó bá lọ jà wá, kábíyèsí o, ó máa wá jíṣẹ́ nílé ni. Torí ọ̀rọ̀ òyìnbó kọ́ la sọ pé kẹ́ wá sọ ń sìn. Ọ̀rọ̀ puffing up kọ́ la sọ pé kẹ́ wá sọ. Kí ni ohun tá a lè ṣe? Kí ni ohun tẹ́ ẹ fẹ́ ṣe? Ṣé mọ̀ pé mo fún àwọn bàbá mi kábíyèsí náà, mo fún wọn ní tiwọn náà jẹ lánàá. Torí gbogbo wọn náà ti jẹjẹ kú jẹ. Náà ti gbowó lọ́wọ́ ọmọ Fúlàní.
and you tá a tún fi ṣe olórí ogun tá a tún ní pé ká tún máa wùwẹ̀. You supposed to be working hand in hand with Igboho Oòṣà. And that guy is so humble. So humble. He still continues saying, you are with him, even though. Àgbàlagbà ṣe inú kodoro. Point of correction. Ẹni tí olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams tó pè ní ọba Ògbóni, Tajudeen kì í ṣe ọba Ògbóni o. On the contrary. Lórí ọ̀rọ̀ ti Tajudeen Pẹ̀fùẹ̀lẹ̀. Ẹ mọ̀ pé mo ti blog ẹ̀ lẹ́ẹ̀kínní, mo ti blog. Nígbà tí mo kọ́kọ́ blog ẹ̀ báyìí, mo ń tọ̀ sára ní lórí fóònù. Mo dẹ̀ sọ fún ko ní kó wáyé kí irú ẹ̀ tún ṣòro. Mo wáyé kí n tó kárú ẹ̀ mo tún wá. This time around, mo wá Ọlọ́run wá jẹ́ kí n rí mú níbi tí ó ti ń ṣe ẹ̀sìn. He's not ọba Ògbóni. Amúnibúni ni Tájù. Ẹran bí ẹ. Olúwo lásán ni. And it's not even a complete Olúwo. Ayé ò ní mú wa. Tó bá sọ pé ìwọ ló gbọ́n jù, ìwọ ló gọ̀ jù. Abẹ́ aborigine ló wà, ó fara ẹ̀ yọ. Ẹ jẹ́ ká kí n fi ṣe sample nǹkan tí mo fẹ́ sọ kó lè yé yín. A gbé náà àdògán sílẹ̀. A kó igi sí. Iná yẹn ti ń jó gbogbo àwọn igi yẹn, wọ́n ti ranra wọn, wọ́n ti kẹ̀ dáadáa. Ó wá yọ ẹyọ kan ṣo kúrò, ó wá fi sílẹ̀, ó wá bomi lé lórí. Agbára wo ló tún kù fún? Bọ́rọ̀ Tajudeen ṣe rí nìyẹn. Oyè Olúwo ẹ̀ gan kò délẹ̀, kò fín. Ọ̀fọ̀ ọ̀rọ̀ ni. He's nothing but a 419. Kò sí Ológbóni tó máa sọ pé òun máa gbé adé sórí jáde. Kò sí Olúwo tó ń dé adé jáde síta. Inú ilé ni Olúwo ti ń dé adé. Torí lẹ́yìn kábíyèsí ìlú, Olúawo ló kù. Lẹ́yìn kábíyèsí ìlú, Olúawo ló kàn. Olúawo ló ń ṣètùtù ọba. Tajudeen is nothing but a 419 freak. And I warned him. Kó máa kí n tó kófìrí ẹ̀. Gbogbo ẹlẹ́yà tó ṣe lọ́jọ́ yẹn. Tó jáde, now I'm not going back. Empty barrel makes the loudest noise. Ó ṣe wà níbi tí wọ́n tì mọ́ tó fi tiẹ̀ kó bá gbogbo àwọn ọmọ ọlọ́mọ yẹn o. Ẹ jẹ́ kí n wá lákìní iye yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ ti Tajudeen? Àti òun ló wọ, ẹ má jẹ́ kí n dárúkọ ẹ̀, aṣọ ńlá tó wọ̀. Tí wọn kàn kí dédé wọ̀ jáde, tó lọ wọ̀ jáde, àwọn alálẹ̀ ló mú torí pé kíni ó dalẹ̀. Ọ̀dàlẹ̀ balẹ̀ kó ẹni bá dalẹ̀ àbálẹ̀ lọ. Ó jẹ̀gún mọ́yán. Awódẹ̀ wo mọ́lẹ̀. Wọ́n dẹ̀ sọ fún kó máa ṣẹ̀sìn. When you start claiming what you are not, you end up becoming public disgrace, public shame.
òun ni tọrọ Tajudeen yẹn pẹ̀lú gbogbo àwọn tó ti kó gbogbo ọpọlọ wọn tó ti yọ kúrò tó ti kó ti kí náà ṣe sínú ẹ̀ tó ti kó ti aáyán tó ti kó sínú ẹ̀ fún wọn. Àṣẹ. He's Nupe man. Yeah, he's not yeah. Baba Aláàfin, he did not, it wasn't a mistake. Owó náà ni. Nígbà tẹ́ bá ti gba owó, ẹ gbé oyè fún ẹni tí oyè ò tọ́ sí. Àwọn jáde wọ́n máa hùwà bí ẹni tí gẹ̀dígẹ̀dí tó ti yọ̀rọ̀bọ ìdí wọn jáde síta. He's from Nupe. Kí ló kan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣẹ́rí mo lè pọ́nyàn lé o. Ṣe hàn pé ńgbà tó jẹ oyè kìíní mo pọ́n lé. Mo lè pọ́n ilé ṣùgbọ́n tó bá kọjá yìí ẹ máa fún ẹ jẹ. Wọ́n ní Ifá ló mu. Ta ló dá Ifá náà ń boná dá Ifá náà sí? Owó yìí náà ni. Oyè tí Wàsíù Àyìndé jẹ 12 years l'Aláàfin fi tọ́jú oyè yẹn pamọ́. Torí oyè yẹn olóògbé Síkírù Àyìndé Barrister Agbájélọlá Ọ̀rúnrè òun ló ní. Ẹ tó bá tajà yẹ̀pẹ̀ á gbowó òkúta. Nígbà tó jẹ oyè yẹn tán, òun náà bẹ̀rẹ̀ sí ní sánbà tẹ́kìrì ìlú. Kò wọ ṣòkòtò mọ́. Kò mọ̀ pé wọ́n gbé rẹ́kọ̀dù jáde nígbà tó rí pé àwọn èèyàn sọ pé kò kìí ṣe máyégún gbogbo Yorùbá. Pé ibi tó ti jẹ máyégún ẹ̀. You want tí wọ́n bá oyè mo lóyè níṣẹ́ rí gbogbo àwọn plenteous mi ni máa fún lóyè. You already have your oyè ready. All you need is just to give me 10 million naira. You will get oyè. Your oyè is sweetheart of the only virgin grandma in the world. That is that is your oyè. Nígbà tí ẹnu bẹ̀rẹ̀ sí ní kun Wàsíù, tákàrà tú sépo tán, kí ló ṣe? Ó gbé rẹ́kọ̀dù jáde. Ó ń pọ̀fọ̀ lé yín lórí. Orin yẹn wá bẹ̀rẹ̀ sí ní dùn létí yín. Owó yẹn kéré gbààyè. Kan tí mo like àwọn plenteous mi nìyẹn. A máa ń fowó ṣàkàrà ni. Àwa ilé la bọ́lá fúnra wa. Àwa máa ń rówó níṣẹ́ ni. Gbààyè jàre. Gbààyè. Wàsíù wá lọ ṣe kíni? Ó wá lọ ṣe àwo yẹn jáde. Ó ní ẹ máa yọ́nú sóhun. Ẹni tó bá yọ́nú sóhun yọ́nú Ọlọ́run ọba. Gbogbo yín bẹ̀rẹ̀ sí ní jó ẹ̀mọ̀ pé ó ń pọ̀fọ̀ léyìn lórí ni. Lórí oyè tó jẹ yẹn ni. Torí ó mọ̀ pé tó bá fèrú gbàbùkún. Ẹ̀sìn ló máa ṣe gbẹ̀, ẹ̀sìn ló máa ṣe ń díẹ̀. Àánú ẹlòmíì máa ṣe mí, máa rí wọn wọ́n máa jó. Ẹlòmíì ti sọ di daily sọ tí ò bá tí ì play orin yẹn láàárọ̀. Èèyàn ń pògèdè léyìn lórí. Ẹ rò pé gbogbo orin téèyàn bá gbọ́ lèèyàn jó lé lórí. Ó ń pe ọ̀fọ̀ àlùbáríkà bẹ́ẹ̀ ni. Ó ń pe ọ̀fọ̀ àràkà lé wọn lórí gidi. Inú wọn wá bẹ̀rẹ̀ sí ní dùn. Inú yín náà bẹ̀rẹ̀ sí ní dùn. Àwọn ọpọlọ tó fúyẹ́, àwọn ọ̀fọ̀rọ̀ ọpọlọ. Ó ní ẹ máa yọ́nú sóhun, ẹni tó bá yọ́nú sóhun ìlọ́nà ẹ rò pé bóyá ó ń gbàdúrà ni, kò gbàdúrà fún yín.
lórí oyè yẹn nígbà tó mọ̀ pé controversy wà lórí oyè yẹn ó mọ̀ pé oyè yẹn Àyìndé Barrister ló ní ara àwọn òjẹkújẹ táwọn bàbá mi ń jẹ náà ni bàbá Aláàfin ẹ seize oyè Àyìndé Barrister ẹ jẹ́ kó jẹ oyè yẹn títí tó fi kú òun ló dẹ̀ tọ́ sí Agbájélọlá ẹ tà á fún Wàsíù èló ló tiẹ̀ san 24 million ló san àbí 12 million àbí kíní kan million àwọn sóyòyò tẹ́ ń kó kiri wọ́n á rí fi ra nǹkan fún yín wọ́n á rí fi ra kírìmù tẹ́ máa fi para ẹ̀yin bàbá yìí ẹ̀ ń ba ayé jẹ́ ẹ̀ ń ba òun jẹ́ ẹ̀ ń ba gbogbo ẹ̀ jẹ́ pẹ̀lú àwọn oyè tẹ́ ń ta kiri òun lọmọ Núpé ló ṣe wá láyè láti máa sọ ọ̀rọ̀ lẹ́nu wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò òun ju àwọn ọba kan lọ baálẹ̀ ìlú kò ń ṣẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò he turned himself to become a small god. When it comes to war, agitation lásán ṣì lélẹ́yìí kí ni nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló sọ sófà èmi ò fẹ́ kéèyàn máa ṣe gara chicken ìgara pọpọ́ọ̀fù wọ́n bá jù sínú òróró àléfò tọ́n bá ṣe báyìí ó máa ṣe pọ̀fù. Point of correction Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams point méjì tí mo ti torí ẹ̀ jáde nìyẹn don't ever say that again. Otherwise tí má bẹ̀rẹ̀ sí ní ṣí file ẹni láìkẹ́ ọba aládé ẹrú lẹ́jẹ́ lábẹ́ ọba aládé olùránníṣẹ́ lọ sójú ogun lọ jagun wá ni lọ jagun wá kò dẹ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò tí ṣe pogun ló ń bá lọ ìhun tó ń bá lẹ́rù nìyẹn tó ṣe ń korí bọnú ó wà nínú ilé o ó lọ kojú ogun o Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n máa ń kú sójú ogun ni God bless you, darling. Prince Oyeyemi, you are on point. Ó jáde fún gbàǹjàǹgbara o. Ó jáde fún jàǹgbara o. Nǹkan kan ṣẹlẹ̀ nílùú o tó yẹ kó lọ o. Tó lọ o. Ó máa kúkú rógbẹ̀yìn yìí náà ni. Torí you signed it yourself. You signed it yourself. Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló kúkú ìrọ̀rùn? Kò sí. Abíọ́lá tó jẹ́ before you. Tí iná fi pa. Ìwọ mọ̀. Bóyá pọ̀nmọ́ tó dáa. Tẹ́ bá sahọ́n dé tẹ́ ńlá lọ́wọ́ bí àgbẹ̀rẹ̀ máa gbà tàndá. You can't run away from it. You can't run from your shadow. But ẹ má jẹ́ kí irú ẹ̀ tún wáyé mọ́. Ààrẹ ẹ má sọ mọ́ wípé ẹ̀yin kì í ṣe ẹgbẹ́ àwọn ọba kan. Baálẹ̀ ìlú Kóòtù Òjìrè lórígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà ọmọọṣẹ́ ní Gani Adams jẹ́ sí. Èmi Ewùsì Ọmọ́tádé ṣe ni mo sọ bẹ́ẹ̀. Ẹ lọ béèrè o.
tí jagunjagun bá lọ sójú ogun tó bá kẹ́rù dé ilé ọba ló máa kó wá a ní kábíyèsí á lóun ti lọ jagun eléyìí òun padà dé. Kábíyèsí ló máa wá ní ẹ̀là ní mẹ́ta ẹ̀yin olóyè ìlú ẹ kó dá kan Ọ̀ṣọ̀run ìwà kó dá kan òun ọba òun náà kó dá kan àtẹrù tó bá kó dé látọjú ogun ilé ọba àbílẹ̀ baálẹ̀ ló máa lọ kó dànù sí baálẹ̀ ló máa yọ nínú ẹ̀ fún ẹ. How dare you saying that you ojú àwọn ọba kan lọ? Who are the obas that you are jùlọ? O lọ ka history before you tẹrígba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè ikú ni, kò sẹ́ni tó ikú gbóná dẹ̀ ni. Tí iná fi pa Abíọ́lá, ẹni tó before him kí ló pa? Ikú gbóná náà ni. So you are running from ikú. Oh, ikú ló simple jù, òun ló dẹ̀ easy jù. Ó lè jẹ́ bí tó ti ń yáta lọ́wọ́ ló ti máa yí kọ́lí. Why don't you just use this moment of yours and produce something good for the community and for the entire country? Òun lè jáde kí lọ pẹ̀lú kìnìkà. Ìgara chicken. Don't you know what you embarked on in the first place? Don't you know what you paid for? Olówó fowó ra kú ni. My darling brother, Gani Adams. Ọmọ Nupe. Ẹ bá máa sọ̀rọ̀ ẹ̀ mọ́. Stop sọ bẹ́ẹ̀. Don't say that again. Ìjàngbara Yorùbá là ń jà. Bá ṣe máa kúrò lọ́wọ́ ẹrú lóko ẹrú. Ẹbí wọn náà ni, ẹbí àwọn bàbá mi yìí náà ni, àwọn bàbá mi ọba wọn yìí náà ni. Tọ́lọ́run bá gbé wọn sípò tí wọ́n ń ṣe ní báṣubàṣu, tí wọ́n ń gba owó sóyòyò, owó bleaching cream. Ẹ kó wọn jọ sílé lóríṣiríṣi, gbogbo àwọn ọmọ tó yẹ kán ṣàlùbáríkà fáwọn young boys, káwọn young boys kan máa rí nǹkan gbádùn. Tán bá ti rí yín báyìí má wò ní n tó wà ńbẹ̀ nìyẹn. Tán bá ti rí yín báyìí, tán bá ti rí yín báyìí kò lọ mọ́ nìyẹn. Ẹ wá ń sọ pé àwọn náà wá ń tira wọn mọ́ yín lọ́rùn. Ìtorí ẹ̀ náà lè ṣe ń gba gbogbo owó káàkiri tẹ́ ń fi àwọn èèyàn jẹ oyè àìlẹ́tọ̀ọ́, ẹ̀ ń dọ̀tí Yorùbá culture, Yorùbá tradition, what Yorùbá is. Èmi ní tí ní tòótọ́ mi ò bá Gani Adams mi ò bá jà, Ààrẹ Ọ̀nà Kakanfò mi ò bá jà. I only came out to make him understand what he doesn't know. 3 things. The first one, kò sí ọba aládé tó ń ṣe ẹgbẹ́ ẹ̀. Ìbá ìjọmọ 10 years, tó bá ti lè sọ pé kábíyèsí fún, tó bá ti ṣe pé tó bá yá, tó bá ti sọ pé kábíyèsí, tó bá ti gbé adé lé lórí, kì í ṣẹgbẹ́ ẹ̀. Ìbá jẹ́ baálẹ̀ náà ni, ìbá jẹ́ baálẹ̀ abúlé tí wọ́n ju 500 lọ. Baálẹ̀ yẹn kì í ṣe ẹgbẹ́ ẹ̀ in this and in that. The third one, which you can't escape, which you are trying to escape, and you can't. Olówó fowó ra kú ni. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Olówó fowó ra kú ni. Kó bá dé lè wá di ààrẹ gbogbo Yorùbá, ó lọ,
ó lọ sí Ilé Ifẹ̀ lọ́dọ̀ Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì. Ó tún lọ jẹ oyè lé oyè yẹn, lé oyè tí ó ti jẹ lọ́dọ̀ Aláàfin. Ẹ̀yin náà lẹ mú orí Aláàfin àti Ọ̀jájá lẹ gbà mọ́ra wọn. Aláàfin àti Ọ̀jájá wọn níkùn sínú, ẹ̀yin wèrè yìí náà ni. Ìwọ ṣe lọ bá Ọ̀jájá, ìwọ ṣe lọ sí Ifẹ̀, ó mọ̀ pé oyè tó jẹ Ọ̀yọ́ ń bẹ̀ yẹn nìkan ni. Ó dẹ̀ ti wá lọ sí Ifẹ̀ nìyẹn, wọ́n ti fọbalé, wọ́n ti fòǹtẹ̀lé fún ẹ pé ó fẹ́ jẹ olórí jagunjagun gbogbo lẹ́kọ̀ọ́tù òjire tó gún bá dé wà síwájú wà kọ́mọ ogun sẹ́yìn oní ogun wá dé sìn, ó wá ń sòyìnbó, ó wá jókòó sínú yàrá òun sòyìnbó lójoojúmọ́, òun dé fìlà òun wọṣọ funfun, àwọn ọmọ ọlọ́mọ wọn forí jágbó kiri, ó wá ń sọ̀rọ̀ pé àwọn ọba kan òwò kì í ṣẹgbẹ́ wọn. Ó fẹ́ lo Tajudeen láti sọ pé láti fi ṣe excuse, irọ́ ni. Bó sá fún kú, ó lè mú jẹ. Oyè tó jẹ, olówó fowó ra kú ni. Ṣé ń gbọ́? Bàbá Aláàfin náà ló máa ń fi ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Tó bá dé ṣeré Ọlọ́fin wàá dọ̀bálẹ̀ fọba tèmi ni Gbàbẹ́sì, ó tó bẹ́ẹ̀. Tó ò bá ṣe wọ́n máa àwọn gbọ́pàá wọ́n máa dàyà edélẹ̀ ni. Wọn ò ní sọ pé kinní kan. Àwa á dé ṣeré Ọlọ́fin, wàá sọ pé ẹ fẹ́ kí kábíyèsí ó dúró gangan. Ó dúró, abo máa jùrù kẹrẹ sí báyìí, ẹgbẹ́ ń bígbó. Bàbá Adéyẹmí, bàbá wa, ọmọ tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, yìí tẹ̀dẹ̀ ṣe láàrin ìlú yìí tó gẹ́. Bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo ẹ̀pọ̀ yìí ò dáa. Ẹ rántí àtúbọ̀tán. Ẹ sọ fún Wàsíù pé kò gbọdọ̀ dọ̀bálẹ̀ fọba kankan. Ẹ tún sọ sílẹ̀ náà pé lẹ́yìn náà kò lè dọ̀bálẹ̀ fáwọn ọba, òun ló ṣe jẹ́ kó máa gùfẹ̀. Wà nínú fídíò náà. Bàbá, mi ò mọ̀ bóyá gbà ló ti dé pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yìí tó máa ti gbowó fún yín báyìí, gbogbo ẹ̀ máa ń dàrú mọ́ yín ní ara ni. Ẹ kàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan, àwọn èèyàn dẹ̀ ti rò pé bóyá ọ̀rọ̀ gidi ni. Tó bá dé ṣeré Ọlọ́fin wàá dọ̀bálẹ̀ Mr. Man. Wàá dọ̀bálẹ̀ ayé ẹ̀gọ́ afẹ́ ìbò. Kò sá fún kú, olówó fowó ra kú ni mẹ́. Gbogbo ẹ̀yin tí orin Wàsíù tó jọba lọ́kàn yín, ẹni bá bínú sí òun àbí kí ló sọ, ẹni bá fẹ́ òun èyọ́nú Ọlọ́run ọba náà máa rí, ọ̀fọ̀ ló ń palẹ̀ yín lórí. Because that Oyè Máyégún olóògbé ló ní, ó dẹ̀ ti gbóyè ẹ̀ lọ sọ́run, kò folókù, ó kàn sanwó lásán ni. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ bàǹtẹ́kiri ìlú. Ó mà ṣe o. You know, the same thing is going on in churches. Especially in my own church, Celestial Church of Christ. Tẹ́ máa ra ránkì lójoojúmọ́, tẹ́ máa dàgbàdà kiri ilẹ̀, gbogbo a máa ṣe balu. Orin ìṣẹ́gun mẹ́ta, superior mi ò lè kọ́. Kàn lè ya obìnrin tó bá yẹ ṣe period, tó bá ṣe sun tán,
o lè nìkan ṣe ìyàsí mímọ́ fún. Mo ṣe gba list of àwọn oyè àti price tag. Your first announcement matters. The first one nìkan ló need. Torí Bíbélì mi jẹ́ kí n mọ̀ pé ó ta òróró sí mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Kì í ṣe pé ó ń da àwọn òróró. Ó ta òróró sí mi ní orí ẹ̀ẹ̀kan ṣoṣo náà ta. Gbogbo ìtókù wọ́n fi yín pawó ni. Ẹ wake up from rubbish. The same thing náà ló ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀ṣe. Psalm 23 lọ́hùn. Wọ́n ò lè ka bàbá wa tí ń bẹ lọ́run. Wọ́n ò lè ka in a slow motion. Kọ́ mọ mí ní nǹkan tó wà níbẹ̀. Bàbá wa tí ń bẹ lọ́run, òun ni àdúrà tó burú jù nínú Bíbélì, nínú àdúrà láti máa gbà. Tí bá fẹ́ kà báyìí, mo àkọ́kọ́ sọ pé Ọlọ́run dáríjì mi gbogbo nǹkan tí mo fẹ́ kà. Bí mo ṣe ń kà báyìí, mo máa sọ pé Ọlọ́run dáríjì mi. Ṣé ní tòótọ́ ni mo dáríjì àwọn tó ṣẹ̀ mí? Tí bá débẹ̀ yẹn báyìí máa ń fi slow motion sí ni. Ṣùgbọ́n àwọn tó bá ti rí àwọn oníjìbìtì tó bá ń ka the Lord's Prayer, you have to recite it in total humility. Torí ẹni tó gbé sílẹ̀, gbogbo ohun tó ní jíjẹ ni o, ní mímu ni o, ní ààbò ni o, ní ìṣọ́ ni o, ní ìṣẹ́gun ni o, ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ni o, ní bó ṣe fararọ́ kú fún ẹni o, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. The same thing nínú oyè ìbílẹ̀ yìí, grade by grade ni wọ́n. Grade by grade. Kì í ṣe pé wọ́n wọnú ilé yẹn wọ́n mu ẹ̀jẹ̀ àbí wọ́n ń dúnbú àwọn èèyàn ń bẹ̀. Wọ́n kọ́ ẹ bí ìlú ṣe rí, àwọn tó wà ń bẹ̀, ìwà tó gbọ́dọ̀ máa hù, bó ṣe gbọ́dọ̀ máa ní sùúrù, bó ṣe gbọ́dọ̀ máa létí gbọ́, bó ṣe gbọ́dọ̀ máa. Bíbélì náà sọ ó ní yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì. Ó wà nínú ìbílẹ̀. Wọ́n ló gbọ́dọ̀ létí gbọ́, ó gbọ́dọ̀ farabalẹ̀. Tọ́wọn ọ̀gá bá kẹjọ́ wá sọ́dọ̀ ẹ, bó ṣe máa farabalẹ̀, ó gbọ́dọ̀ dájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Wàá kọ́kọ́ digest gbogbo nǹkan tó gbé wá, gbogbo àwọn tó ń kọ́ wọn níbẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tẹ́yìn bá ti wá sọ pé ẹ fẹ́ jẹ di gbogbo ẹ̀, ó fowó ra ni, olówó fowó ra kú ni. You can't escape it. Òyìnbó kọ́ la ní kẹ́ ẹ sọ. Ẹ jáde síta. Ṣé bó tiẹ̀ ní nǹkan tó tiẹ̀ máa ní kó tó sọ pé wọ́n fẹ́ jàre Ọ̀nà Kakanfò. Aṣá ní nǹkan tẹ́ jẹ tẹ́lẹ̀ náà. Gbogbo ẹ̀ náà ti ṣàlàyé fún mi náà. Òun ni mo ṣe ń ṣẹ́nu kù. Ṣùgbọ́n Mr. Man, you are not using it. Ẹni bá dẹ̀ dalẹ̀. Ẹni bá ti dalẹ̀ ò ní dalẹ̀ o. Nǹkan tẹ́ mọ̀ ni wípé Olóyè Gani Adams, sọrí nǹkan tó tiẹ̀ wá sọ nínú fídíò eléyìí, apart from ti ìṣẹ̀ṣe tẹ́mi wá analyze àwọn nǹkan tó jáde nínú ọ̀rọ̀ yẹn. People are going to spank you, my darling brother. People are going to spank you because mọ àwọn nǹkan tó ń sọ. Ó ti ṣílẹ̀kùn sílẹ̀ fún wàhálà. Ẹ má jẹ́ tú fún ọ̀yà. Torí gbogbo, God bless you, ìyá mi. I love you too, darling. Tẹ́ bá rí fídíò gbà, tẹ́ bá gbọ́, ẹ tún jókòó ẹ tún rí gbọ́, ẹ tún jókòó ẹ tún rí gbọ́, ẹ analyze nǹkan tẹ́ ní yẹn sọ.
ẹ wo body language yẹn ìgbà tó ń sọ̀rọ̀ yẹn. Ṣé tí bá parí program mi ńgbà mí, tí bá lọ wo àwọn program mi bá, tí bá rí àwọn body language tí mo lò ń bẹ̀ máa ní àwọn Ọmọ́tádé ṣe, Ọlọ́run á má dé máa bá mi fa àbòbò ẹ o. Torí gbogbo ara lèmi máa fi, gbogbo ara báyìí ni mo máa fi ń ṣàlàyé ara mi. Fídíò tó ṣe yìí, my darling, ó yìnbọn fúnra ẹ lẹ́sẹ̀ big time. Apart from pé olùgara ṣíkè, olùgara ewúrẹ́, ó tún ṣe kí ni? You open door for problem for yourself. That area, I will not point it out to anybody. Nǹkan tí mo fi ń jẹ́ obìnrin nìyẹn. Nǹkan tí mo fi ń jẹ́ ọmọ ọba nìyẹn. Orí ni mo mú wọlé ọba, kì í ṣẹ̀ṣẹ̀. Adé náà dé ní ìdílé ìyá mi, adé náà dé ní ìdílé bàbá mi. Èyí òkú gbẹ Tajudeen. Ẹ jẹ́ kí n tiẹ̀ wò bóyá wọ́n tẹ̀ ti send nǹkan tí mo ní kó send sí mi. Mo kàn fẹ́ fi rẹ́rìn díẹ̀ ni. Ṣé rí pé mi ò play gbogbo 11 minutes bàbá yìí ò tí send kìíní sí mi. Oh, bó ni mo tọ́jú àwọn kìíní yìí sí o. Mo tọ́jú àwọn kìíní yẹn síbi kan, but I can't remember. Tí n bá tún rí, mo tún ṣe ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Tajudeen. Tajudeen is not an olówó. It's not an kí náà ti ń pè? Kí lorúkọ oyè tó, kí ni ìbága ní ti pè ń sìn? Kí ló ṣe ti pè? It's not. It's not what he claimed he is. Ẹ má jẹ́ kí n bẹ̀rẹ̀, ẹ má jẹ́ n tú fún ọ̀yà. Ẹ má jẹ́ n tú fún ọ̀yà. Wọ́n sọ pé gbogbo ọ̀rọ̀ kan náà ni mo gbọ́dọ̀ máa sọ tí mo bá lọ fún lecture. Àwọn nǹkan míì wà tí mi ò gbọ́dọ̀ máa leak out. But I tell you this. Knowledge is golden. Ìmọ̀ wúrà ni. Don't look down on any religion or anybody. Get closer to the person and learn one or two things from the person. Because that person you are looking from far, and believing in what people are saying without you getting closer to the person, you might learn one or two things from that person or from a situation around you. Níbi tí Gani Adams ó ti ń ṣe gara chicken sìn, ó ti fẹnu já wáyà, ó ti kó bá rẹ̀. But I'm not going to bring that out to the public. Kó fúnra rẹ̀ kó lọ sort ara ẹ̀ out, kó lọ re-listen to that video tó ṣe. Then he will know that èmi ní tí ní tòótọ́ Olúwatóyìn Fàtúlà Darlington. Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀. The Bluetooth device is ready to pair. Okay, jẹ́ kí n pa ẹ́. Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀. Ìdílé onígbàkulé ni mí láti Ṣẹ̀rẹ̀ Ọlọ́fin-múlẹ̀ ruling house. Adélàndé nílé bàbá mi. Adélàndé nílé ìyá mi. Gbogbo nǹkan tá à ń sọ yìí kò ń ṣàjòjì sí mi. Ṣùgbọ́n nítorí pé mo ti kúrò nílé tipẹ́, I continue brushing myself up every day. Kémi náà lè rí nǹkan fún àwọn ọmọ mi. Káwọn ọmọ mi náà kán dẹ̀ lè mọ the richness of our culture.
ìṣẹ̀ṣe làgbà kò ṣe tẹjú ẹ̀ mọ́lẹ̀. We are so blessed and so rich in everything. Gbogbo nǹkan tá a ní yìí, gbogbo nǹkan tá a ń ṣe yìí, wọ́n á ní ológbòni ní o, ológbòni. Tajudeen is not ológbòni, is an ọ̀fọ̀rọ̀ olúwo, olúwo tí ò fín, kò parí kíní ẹ̀. So, but ẹ má jẹ́ kí n gbé yẹn jáde sí bíbáyìí. Ọ̀rọ̀ tí ẹ̀kọ́ la wá sọ. Ọ̀rọ̀ tí ẹ̀kọ́ wọnú ọ̀rọ̀ tí Gani Adams sọ ni mo ṣe mention ẹ̀. Ṣé mọ̀ pé àwọn lọ́ọ̀jì wà ní UK, kí ni wọ́n pè wọ́n ní Lord kíní kan. Àwọn tó ń pè ní Lord, mo sọ fún yín, mo ní Queen Elizabeth, Yorùbá ẹnu ẹ̀ ó ju tèmi ọmọ Àwórì lọ. Ó dẹ̀ mọ̀ fọ́ pa, ó mọ̀ gèdè pa, ó mọ̀ àlùdé àpàdé Yorùbá. Ẹ tẹra mọ́, ẹ sọra yín dòyìnbó. Ibi tí ẹ bá bá dé, àwọn ọmọ yín á máa bá ń bẹ̀. Gbogbo ẹ̀yin bàbá yìí, ṣe rò pé Queen Elizabeth àtàwọn kábínẹ̀tì ẹ̀, àwọn náà wọ́n ní lady? Ṣe rò pé wọ́n ní lady? Ẹ rò pé wọ́n ní special chamber níbi tó ti ń lọ ṣe meeting lóru, níbi tó ti ń ṣèmùlẹ̀? Queen Elizabeth ṣèmùlẹ̀ ní Nàìjíríà, ó ṣe àwòdójú ẹ̀. So, stop the fuckery. Ẹ má jẹ́ kán gbà wọ́n bá nǹkan tó kù lọ́wọ́ wa tá a lè fi sílẹ̀ fáwọn ọmọ wa. Ẹ wò ó, ẹ jẹ́ kí n sọ fún yín, United Nations tá à ń pariwo kán wá help wa o, kán wá ṣe kinní kan. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín, inú wọn ń dùn bàjẹ́. All Western world, they want to come and take charge again of Nigeria, of Africa, especially Nigeria, because of what we have, because of what God blessed us with. Mo sọ fún yín, mo ní Nigeria ní ayé tuntun ti bẹ̀rẹ̀. Tẹ́ bá fẹ́ já mi nírọ́, ẹ lọ sífẹ̀. The Noah's Ark nígbà ìkún omi, ó wà lótùfẹ̀. O ò lè ya fọ́tò ẹ, o ò lè rìkọ́ọ̀dù ẹ, o kàn lè fojú rí ni, àṣírí ni. Ẹ sọ pé rọ́ ni mò ń pa, ẹ lọ sífẹ̀. Tẹ́ bá ní bá ń bẹ̀. Bóyá lẹ mọ̀ wípé àwọn òyìnbó tá à ń ké pè pé kán wá bá wa tó lò wá ṣe. Àdúrà wọn ni pé kó má tò, káwọn lè padà wá. Gbogbo wọn náà ní agent wọn náà. Àwọn western wọ́n fẹ́ gbà, àwọn Chinese gangan wọ́n fẹ́ gbà. Kí lẹ rò pé kó fa gbogbo covid? Ṣé rò pé covid tó germs tó wà ń ta yẹn? Ẹ mọ̀ pé ẹ ronú ẹ̀ ṣá pé climate ò kì í ṣe the same thing. Ẹ rí pé kò affect wa much ní Africa àfìgbà tí wọ́n gbé wọlé, tí wọ́n fi plane tó fi rú wọlé, tó wá spread ẹ̀. Ọlọ́run dẹ̀ tó wá fi kinní kan táwa lọ́rẹ. Tó bá yẹ pé òyìnbó lè yí padà, kí wọ́n kó climate wa sọ́dọ̀ tiwọn, kán kó òtútù tiwọn yìí wá fún wa, ẹ rí pé wọ́n á ṣe. Gbogbo nǹkan tá a ní Nàìjíríà ló wà ní ojú wọn. Gbogbo wúrà àti fàdákà tá a ní Nàìjíríà ló wà ní ojú wọn. Àtúwá ní ká gbára wa sílẹ̀. Àwọn òyìnbó yìí, àwọn Haúsá ni wọ́n dìbò fún, àwọn Fúlàní ni wọ́n dìbò fún, torí Fúlàní ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu. The earlier we understand this, the better. Ire o, ire kàǹkà, ire kàbìtì. See you soon. Láṣẹ Èdùmàrè.